aṣọ ara wa ò sì ní ìyá. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n fún wa ní àmì ẹ̀yẹ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ wọn gan. The Society of Music Educators of Nigeria, SOMED. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn. Wọ́n sì ti sọ nǹkan tí àwọn ẹgbẹ́ ní kí n sọ, wọ́n ti sọ mí. Torí tá a bá ti rí ọmọ ọkùnrin tá a ti lọ́mọ obìnrin, kò sẹ́ni tí àwa tún dá lẹ́kọ̀ọ́ mọ́. Ọmọkùnrin àti ọmọ obìnrin. Ilé ó yàtọ̀ sí ibùgbé rere. Ilé lè jẹ́ igun mẹ́rin, ṣùgbọ́n ibùgbé rere la fẹ́ fún àwọn ọmọ wa lọ́kùnrin àti lóbìnrin. A lè ti máa rí àwọn tó ń ṣiṣẹ́ wa yìí tó jẹ́ pé tẹ́ bá fún wọn ní àsìkò díẹ̀, wọ́n lè gba àsìkò tó pọ̀ tó máa ń dàbí pé bóyá ẹ̀fẹ́ máa fún wọn ní iṣẹ́ ṣe mọ́ tàbí gbà wọ́n láti parí ṣiṣẹ́. Ṣùgbọ́n àwọn tí Ẹlẹ́dàá ṣẹ̀ṣẹ̀ gbé jáde láti máa bá yín ṣe iṣẹ́ gbígbé àti gbígba ẹrù ìyàwó, àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ tiwọn lákọ̀tún, traditional wedding initiatives tá à ń pè ní Tramwin. Àwa yìí tẹ́ bá fún wa ní 30 minutes, 45 minutes, we are done. Yes. A sì máa ń fẹ́ kí àwọn oníbàárà wa kán gbádùn wa lásìkò. Ó yàtọ̀ sí pé ká máa gbégbá ní gbogbo ìgbà. You try to remember and you will be convinced you have chosen the right group to anchor your program. Yes. Thank you. Àwa tí ẹ wò níwájú yìí kì í ṣe bá àyàwó nìkan, òun ni àwa sì ń ṣiṣẹ́ lé lórí. Mo dúpẹ́ lọ́wọ́ àǹtí mi Ọmọlára tí wọ́n fún mi lámì ẹ̀yẹ yìí. Àwa tá a wà níbí àti àwọn ibùsọ̀ tí ẹ bá wà láti máa bá àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́kùnrin lóbìnrin sọ̀rọ̀ tàbí láti jẹ́ ká wá láti wá fi iṣẹ́ tiwa náà hàn láàárín wọn láti má jẹ́ kí wọ́n jẹ́ òkúta láwùjọ. Ẹ pè mí, ẹ pè wá, a ṣetán láti wá ṣiṣẹ́ wa láàárín wọn. Ọlọ́run tó dá wọn sí fún wa, á jèrè àwọn ọmọ wa o. Lágbára Ọlọ́run, wọn ò ní fòkú ọmọ ránṣẹ́ sí i. And on behalf of Tramwin in Ogun State, I want to appreciate this award, and I pray that everybody that is seated here, as God has granted me surely mercy to this place, He will surely return you to your home very soon. Thank you, God bless you all. Thank you, Lord. Thank you.